alfa wa forin nínú ajiwafu àti mankusi le wa tẹ́lẹ̀. La takul. Gbogbo ẹni tí ó bá wá ìtì níyàwó wọ́n pè fíìlù kan ní ajiwafu wal mankusi. Bi annaka rajulu kamilu. Àwọn gbogbo ẹni bá ti tazawaja bí alfa wa forin ó ti wà nínú fíìlù sahihul akiri. Ata tazawajika madana ganaja. Bẹ́ẹ̀ni àbá wa fẹ́ fẹ́yàwó bí alfa wa forin ti fẹ́yàwó yìí dandan ni kó ní nǹkan mẹ́rin. Ayakumullah. Ìtò jẹ́ kó pẹ́ kí alfa wa forin tó máa rí nu. Obìnrin ò mọ̀ yìí sí ẹ wá bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ta ní méjì àtàbọ̀ lé lẹ́fì mọ̀ pé obìnrin wọn gbádùn rárá. Al-awwalu. Gbogbo ẹni bá fẹ́ níyàwó fọkànbalẹ̀ nínú ayé àkọ́kọ́ tí ó kọ́kọ́ lọ ní tí alfa wa forin ti ní òun ni pé. Ayakuna akila. Gbogbo ẹni bá fẹ́ níyàwó làákàyè rẹ̀ gbọ́dọ̀ jiná. Wasani. Ìkẹ́lẹ́ kejì tó tọ́jú tó bá níyàwó gidi tó sì fẹ́ kóbìnrin pẹ́ńlẹ̀ rẹ̀. Ayatilu balimala. Ayẹtìlú balimala. Ayakumullah. Kèsè pàgùn mu lè yẹn máa kọ́kọ́ wá ọkọ̀ọ̀kọ́ wá ní tíyàwó máa jẹ má fẹ́ bí pa obìnrin. Anábì gan ni bó bá ti ní jíjẹ múmu lọ́wọ́ aná mọ́kàn gbóbìnrin sílé kó mọ̀ fìyà jẹ. Wasalisu. Ẹlẹ́ẹ̀kẹta tánàbí tẹ́ ó dá kéèyàn ní kó tó di kéèyàn gbéyàwó báyìí. Wakilatul jununi. Wakilatul junun ó gbọ́dọ̀ ti ya wèrè rí. Kilatul jununi. Gbogbo ẹni bá fẹ́ gbéyàwó sílé àyàfi kẹ́gbẹ́ orí kan máa san ẹlẹ́kọ̀ọ̀kan. Arabi'un. Abádúró. Ayakumullah. Ó fẹ́ níyàwó ó gbọ́dọ̀ ti gba sàfitíkẹ́tì láti àárò báyìí pé ó ti lọ ó ti bọ̀. Torí obìnrin ó gbọ́dọ̀ lọ gba obìnrin tí wàá sùn tì lálẹ́ tábìrì owó tó a ní òṣòwò ó dẹ̀ máa wá jí ẹ láàárọ̀ pé àwọn fẹ́ gbowó táwọn fẹ́ fi fọṣọ. Kilatul jununi. Ẹlẹ́ẹ̀kẹrin tí yóò wá gbọ́dọ̀ lọ ní. Quwwatul jima'i. Quwwatul jima'i. Quwwatul jima'i. Quwwatul jima'i. Quwwatun. 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 Quwwatul jima'i. Gbogbo ẹni bá fẹ́ níyàwó báyìí ó gbọ́dọ̀ mọ̀lẹ́ alágbo ó gbọ́dọ̀ mọ̀ àgbo tó yanjú. Quwwatul jima'i. Gbogbo ẹni bá fẹ́ níyàwó alìbáríkà wọ́n ń pe kíní kan ní sìrìrì kékeré báyìí ni wọ́n máa fi ń pa wọ́n sì tún máa ń mu. Ayagunla siriri 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 siriri. Fọ́rin 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 fọ́rin. Fari 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 Fọ́rin fọ́rin fari 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 fọ́rin 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 fọ́rin. fari fari. Ayakunla Sheikh Yusuf ẹ̀rọ látọ̀yọ́. Fari 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 fari. Wọ́n lọ́wọ́ fún yín lágbo. Fọ́rin àfa lọ́wọ́ fún yín lágbo. Agbọ́tọ̀mútọ̀mú Ayakunla níbo ni wúbi àyínú kò ní bàjẹ́. Fọ́rin fọ́rin kò ní bàjẹ́. Ayakunla fọ́rin fọ́rin níbo ni wúbi Ayakunla al-Karim. Fọ́rin fọ́rin. Olotu to the world. We are now handing over all over the stage to Olotu.